إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwa tó bá ní ká jọ máa gbọ́ra wa lákòókò yìí àánú Ọlọ́run ní jẹ́ ó fi mí àti yín lẹ̀ àti mí àti yín Ọlọ́run jẹ́ a jọ máa bẹ dáadáa olóríire o akú múra Ramadan ó mà dé tán náà mà ní akú múra lọ́dọ̀ tí wá ń bí ní aago tó gbádùn tó lálàáfíà òní ní Ṣàbáàn di 28 àjọjá sí pé látọ̀lá lọ abẹ́rẹ́ sí máa wá oṣù gẹ́gẹ́ bí súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé ká bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá ti róṣù ká sínú àwẹ̀ tá a bá ti tó róṣù àjọjá sí pé látọ̀lá lọ gbogbo wa ní kájọ máa wá oṣù gbogbo wa yìí kọlà wa lè rí tẹ́nì ká bá ti lóhun rí tọ́jẹ́ ní ta ní sípò sí ta ní confidence lórí ẹ̀ wípé kì í parọ́ kì í sọ ní mọ̀dàrú èèyàn káwọ́ náà bí olórí mùsùlùmí ó ti gbọ́ àwọn ni wọ́n ṣe announcement wípé àwẹ̀ ti bẹ̀rẹ̀ o ẹni tọ́lọ́run bá pẹ̀lú lórí àfi kí á tẹ̀lé àṣẹ wọn àmọ́ bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí tọ́jẹ́ wípé wọ́n ń yapa súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ àwẹ̀ yìí dípò pé látọ̀la àwọn míì ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ láì tí ètí ìrètí pé wọ́n róṣù àníyàn tí wọ́n ní wípé káwọn tètè bẹ̀rẹ̀ tọ́ra wa táwọn retí pé káróṣù ó ṣeéṣe káwẹ̀ wọ́n mọ̀ pé 30 àmọ́ báwọn bá tètè bẹ̀rẹ̀ báwẹ̀ tí wọ́n bá wá pé tàwọn ó lè pé ha kì í pọ̀jù tó bá jẹ́ pé téèyàn jogún lé bá bẹ́ẹ̀ ni kì í wá kéré tó bá jẹ́ pé súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ àrètí kárí oṣù òun ló wà níbàámu nínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sóti sí yé gbogbo àwọn mùsùlùmí ẹni tó yẹ kó gbààwẹ̀ lẹni tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó gba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ẹ̀rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́dọọdún báyìí làwọn yẹn máa ń pè wá wípé ẹ dákun ọ̀rẹ́ àwọn nǹkan táwọn jọ wà níbi iṣẹ́ kì í ṣe mùsùlùmí àmọ́ ń gbààwẹ̀ yìí sórí òní ládàá kò yẹ kó dàrú mọ́ kálukú lọ́wọ́ òní gbẹ̀san ipò kẹrin làwẹ̀ wà nínú ẹ̀sìn Islam òpó kẹrin ni òpó àkọ́kọ́ ni kéèyàn mọ Ọlọ́run lọ́kan kéèyàn wá gba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lójì sí Ọlọ́run Ànábì èèyàn mọ Ọlọ́run lọ́kan wọ́n gba Ànábì sallallahu alayhi wa sallam lójú tẹ̀lé wọ́n máa kírun wọ́n máa yọ sàká wọ́n máa gba àwẹ̀ ló sì kẹrin kéèyàn bí yẹn bá wá lágbára àti lè lọ ájì òun ló sì karùn-ún sẹ́ni pé ọwọ́ àfọ̀pọ̀ kẹ́ni ó fò kejì ó fò kẹta ọwọ́ àfọ̀ làwù sẹ́lẹ̀ kẹrin ẹ̀dá kù ìjẹ́ kò ní dáńtà ó jẹ́ jásí wípé èyàn ní lẹ́sàn ẹni tí ó gbàwẹ̀ lẹ́ni tó jẹ́ mùsùlùmí ẹni tó dàgbà ẹni tí rí ẹ pé mọ́ wá nítorí kí n rárá wa létí o wípé ìmúrasílẹ̀ fún àwẹ̀ kì í máa sọ̀rọ̀ pé ká rárá ìsì sílé nìkan kárò ká bàbá sílé nìkan kí kálukú wa ká lékún níbẹ̀rù Ọlọ́run sí kájẹ́ káwé òde bá wa pẹ̀lú pàṣẹ bútì ká jìnà sí gbogbo nítorí bá ní á jìnà sí èyàn ní máa gbà àwẹ̀ kọ́ máa ráhùn láre kò mọ̀ ní gbaládà ẹni tí ń gbàwẹ̀ tí ò kírun kò mọ̀ ní gbẹ̀san gbogbo ẹni tí ń gbààwẹ̀ tí ọ̀la àánú ọmọlàkejì lójú ha àgbàsòfò mọ́ ní ṣàánú ọmọlàkejì mo tún wá ní kí n pèrè wá sákèésí kí n rárá wa létí wípé ẹ má má gbẹ̀tàn Jamiu Adégúnwà ọ̀daràn mọ́ ló náà ọ̀daràn mọ́ ní ọ̀daràn kan ò tó lákòókò yìí àbí bọ́bá tún bá lókù kọ́dà láìpẹ́ bọ́rọ̀ rẹ̀ bá ń tẹ̀síwájú sí àwẹ̀ òbí wa lọ́wọ́ o torí ti ń jẹ́sẹ̀ eré káwé ó tó dé iṣẹ́ eré náà ní nínú àwẹ̀ ntọ́lọ̀ nítorí ẹ̀ sọ̀rọ̀ Kùránì kalẹ̀ gan fún inú àwẹ̀ nìyẹn wípé mo sọ̀rọ̀ Kùránì kalẹ̀ fún yín ẹ má bá mi òun ni kó máa jẹ́ ìrántí báyìí gbogbo mùsùlùmí òun ni wéè mọ̀nà ẹ má bá mi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn òun ni ẹ má bá mi ṣàlàyé irọ́ tó bá fẹ́ dàpọ̀ mọ́dodo àjọjá sí pé káwá dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ àjẹ́ pé ní ti àmọ́ lẹ́sìn nìyẹn àwa ò ní dákẹ́ àpàdà yí padà Pásítọ̀ Jamiu Adégúnwà lórúkọ rẹ̀ ń bọ̀ yóò fi lè kílẹ̀ sí kálukú wípé àsìkò kìí sára wa mọ́ máa ní kí n pè yín sákèésí ẹ má gbẹ̀tàn torí lálẹ́ àná èmi ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti lè wo fídíò tó ṣe lálẹ́ àná ẹni tí ń play fídíò àwọn àfáà kan ó ní àwọn àfáà kan sọ pé àwọn kan wọ́n lọ Ìkòyí prison wọ́n lọ forúkọ àwọn tí wọ́n wà ní prison gbowó
ó wá sí èsì kọ́ wá sílẹ̀ àkáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ wípé àṣé tí wọ́n fi ní a máa bọ ọmọ ká mọ́ wo ma àṣàṣírí wọn ni wọ́n fẹ́ kó tú sáwọn lọ́wọ́ àṣàṣírí wọn ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní òye yín ni ní táwọn náà ṣe èyí ọ̀dà tó bá jẹ pé lódodo ní o bẹ́ẹ̀ bá ń gbọ́ tí ń dárúkọ àwọn àfáà súnà kan lọ ọbẹ̀ pé súnà sì ni wọ́n pera wọn àwọn súnà wọ́n fi rúpọ̀ gbá yín ni ṣé mo wí pé wọ́n fi ń gbá yín ni ṣàṣírí kó tú yìí ó lè rí bẹ́ẹ̀ o àmọ́ Jamiu fúnra rẹ̀ sẹ̀mọ̀pọ̀ purọ́ ni ẹ̀ṣẹ̀ ńlá ni irú nǹkan bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni o kéèyàn pa àwọn nǹkan lẹ́kún kó fẹ́ gbàbẹ̀ jáyé tiẹ̀ ìyẹn ló sọkún èyàn nípa àwọn èèyàn ń bẹ lẹ́wọ̀n kéèyàn wá forúkọ wọn ẹ̀rẹ̀ wá lọ́wọ́ ẹjẹ́ àgbà wọn jáde kéèyàn wá mọ́tò lè yóò fowó orú ẹ̀rẹ̀ àbí ìyẹn ìkọ́lé ọmọ rẹ̀ wo ní òjògùn rúlé bẹ́ẹ̀ ọmọ rẹ̀ wo ní òjògùn tí yẹn bá fi rú owó bẹ́ẹ̀ tí yẹn bá fi rú owó bẹ́ẹ̀ dá àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ti clear ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá wọlé ṣẹ̀ ẹ̀wọ̀n Al-Qur'ani a'udhu billahi minash shaytanir rajim inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara isman 'aziman. Ọlọ́run lèmi Ọlọ́run ọba aláforíjì ní mí fún gbogbo ẹ̀ṣẹ̀ ló lè láforíjì. Ọlọ́run lèmi Ọlọ́run aláforíjì ní mí fún gbogbo ẹ̀ṣẹ̀ bí yẹn bá ṣẹ̀ mí mo lè foríjì tó bá wù mí gbogbo yìí ẹ̀ṣẹ̀. Ọlọ́run lèmi Ọlọ́run mi ò ní foríjì ẹlẹ́bọ àwọn ọmọ yìí ni wọ́n fẹ́ Ọlọ́run ní ẹlẹ́bọ ò ní láforíjì gbogbo ẹni tó bá dẹbọ kò mẹ́ṣẹ̀ mi Ọlọ́run ẹ̀ṣẹ̀ mi Ọlọ́run ní kò ní láforíjì àmọ́ tó bá wù mí Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá wù lè ṣẹ̀ mí mo lè foríjì. Èèyàn jalè ni ó mutí ni ó ṣe sìná ni gbogbo ẹ̀yin tẹ́ ń wo programu Jamiu Adégúnwà náà ó lè ń bẹ nínú yín ọ̀daràn ń bẹ nínú yín ọlọ́tí ń bẹ nínú yín náà tọ́ ọmọ ìwọ náà tọ́ jẹ̀yàn lówó láti bí ọdún mẹ́wàá tọ́ ọ̀fẹ́ san mọ́ tọ́ tó ń bẹ lọ́hùn kẹ́ni náà òkú kọ́ mọ́ bá a san mọ́ ó lè níwọ náà kálukú yín ọ̀pọ̀lọpọ̀ yín náà mà tó bá fẹ́ saburú ẹ mọ bí tẹ́ wọ mọ́tò lọ láti lọ saburú kẹ́ni tó mọ̀ ẹ̀yìn mọ́ bá a mọ̀ pálá burú ni yín ẹ lọ jìnnà Ọlọ́run bò yín láṣìírí ni kẹ́nìkan wá ibi bẹ́ẹ̀ tí rìn jìnnà tó kẹ́nìkan wá kámẹ́rà yìí kó máa wá pílì ara yìí pé ẹ wo ẹni pọ́ dára ní bó nínú yóò ṣe bàjẹ́ tó bẹ́ẹ̀ làwọn náà tí wọ́n wù abúkú tó báyìí àwọn tí wọ́n wù abúkú tó báyìí bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ọjà sí wípé bínú tiẹ̀ náà ò ṣe ní dùn kásìrì rẹ̀ ó tú bẹ́ẹ̀ náà lọ́jà sí pé àwọn tí wọ́n dẹ́rù eléyìí wò ti já ọ wá jẹ́ pé Jamiu Adégúnwà àtọ́jà pọ́ dára ló náà òní wá ń fọn rere wọn wípé ẹ tí mọ̀ mí ẹ padà mọ̀ mí mo ní kò sí ní táwọn ọ̀sí dùpọ̀ yíyẹ pẹ̀lẹ́ sí lọ ó ti kọjá ọ̀rọ̀ wa nìkan insha Allah ìkúnlápọ̀ Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ débẹ̀ ọwọ́ àbàmì nínú jẹ́ ó ní ẹ̀yìn ẹ̀yà tó ń sẹ̀ ẹ̀foríjìn tó ráwẹ̀ ti dé àyìn àwẹ̀ tó dé yìí ẹ̀yìn kó mọ́ bá òun fẹ́ báyàn òun fẹ́ bá òdì wọnú àwẹ̀ táwọn sọ fún pé mùsùlùmí ni ó tẹ́lẹ̀ táwọn sọ fún pé tó bá gbà wọ̀ ọ́nà àwẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tó bú tọpẹ̀ wọn lọ́dànà tọpẹ̀ wọn lólé kí lọ́ọ́ fi tán òfin jọjá sí pé mo ní ká má gbà tàjẹ́ o Ọlọ́run wa man yushrik billah ẹni tó bá ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run faqad iftara isman 'aziman ẹni náà ti jáde parọ́ ńlá mímí Ọlọ́run ibi tẹ́mi Ọlọ́run fọlá sí oní mo fi síbẹ̀ nìyẹn ibi tẹ́mi Ọlọ́run forí sí oní mo forí síbẹ̀ nìyẹn Jamiu Adégúnwà ní òun fẹ́ yẹn di kọjá àwẹ̀ dénú àwẹ̀ tọ́lọ́lọ́ ní gbogbo ẹni tó bá yẹn di nínú àwẹ̀ kò ní láwẹ̀ Ànábì ní Ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tó bá bá ọmọ ìyá rẹ̀ yẹn di kò ní láwẹ̀ ń bọ̀ lọ́tí kan inú tí làwọn lọ́tí kan síbí ní Bukhari àti Muslim tó ní agbéyẹ̀wò pé kò bọ́ pọlọmọ náà ṣe tó bá fẹ́ gbé sọ́pọlọ tiẹ̀ tí kì bá ti pọ́rọ̀ Ànábì pé sallallahu alaihi wasallam pé èèyàn ṣe ń tọ́ bá òun jẹ́ èèyàn sì ọ́ ọwọ́ náà ní kí má títí ayérayé pé ó dàlẹ̀ kí àwọn akíjà yín tó tán bí yàrá ṣe tó dùn yẹn dé lẹ́bùn yẹn ó tó bẹ́ẹ̀ àmọ́ sunna Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tí yẹn bá ṣe fún ọ má jẹ́ kí ìyẹn di ọkọjá àjọ kẹta bọba tó wá fẹ́ jẹ́ ní eré parí ìwọ yìí kọ́kọ́ sálámà sọ nítọ̀ àjọjá sí pé ìtẹ̀lé súnà ni yóò jẹ́ kí ntẹ́tọ̀ ń ṣe fún wa kọ́ tálọ́kàn wa àmọ́ tó yẹ pé táwọn èèyàn ni báwa bá gbé sí ròrí tiwa bọ́ tí ní ká máa fi gbogbo ẹ̀wọ̀n wò ká máa fi ròrí sọ ọlọ́pọlọ nínú Adégúnwà sọ ní làákàyè ní ìrùpọ̀ jogun làákàyè ní mo fi ní ẹ má gbẹ̀tẹ̀ lára ẹ bọ́ ọba jogun làákàyè ní bíbí níran nílùú wọ́n yẹ káwọn kan ti pè ọ́ nínú ẹbí rẹ wípé máa bọ̀ Jamiu àwọn kìíní ilé òye sára àwọn ọmọ máa bọ̀ wálé fún láàrin wọn àìrẹ́ nìkan pè ọ́ sákèésí náà fi hàn wípé ọ̀ọ́dógún làákàyè ni ọ̀ọ́dógún ẹ̀ ọ wá ní òun ní báyẹn yẹn jì níbo lọ ti kàn
lóòótọ́ ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam la gbọ́dọ̀ yẹ̀yàn lódì kọjá ọjọ́ kẹta àmọ́ nínú àwọn tí Islam fààyè gbà káyàn lódì ni wọ́n wà tí èèyàn gbọ́dọ̀ sálámà sí èèyàn gbọ́dọ̀ kí ọ torí pé hadith tọ́lá láàfíà àti Abi Sa'id al-Khudri gbà wá radiyallahu anhu mo sẹ̀sẹ̀ darí bí ìyàwó kan wọlé ni kọ́lọ̀ jẹ́ kí ìyàwó náà lálàáfíà ìgbéyàwó náà Ọlọ́run bá ń fa àlùbáríkà sí gbogbo àwọn tá a ti ń bẹ lẹ́nu ẹ ti pẹ́ Ọlọ́run mo bì ọ́ mo dalẹ̀ warú àdísìkí rọrùn àlàáfíà tó yanrantí táfi máa jọ́pọ̀ àlùbáríkà táfi máa jẹ́ bàbá àlùbáríkà Ọlọ́run máa pèsè ẹ̀ fún wa. Ànábì sallallahu alaihi wasallam ní man ra'a minkum al-munkara falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa zalika ala afli iman. Ànábì ní gbogbo ẹni tó bá rí nǹkan tó kàn rẹ̀ kọ̀ kó fọwọ́ yí padà bágbára rẹ̀ ó bá wá ká láti fọwọ́ yí padà kó fa hàn yí padà bágbára rẹ̀ ó bá ká láti lè fa hàn yí padà kó fi ọ̀rọ̀ ẹnu kó fi ahọ́n yí padà bágbára rẹ̀ ó bá wá ká láti lè fi ọ̀rọ̀ ẹnu yí padà kó máa fọkàn yí padà pé Ọlọ́run gbà wọn lọ́wọ́ ẹni yìí Ọlọ́run kó àwọn ayọ̀ lọ́wọ́ ẹni yìí ọjọ́ jásí wípé kí n pè yín sákèésí ìdákẹ́ kamani káfọkàn kọ̀ nǹkan káfa hàn kọ̀ nǹkan wò ní ká máa sọ fádà yé wípé ẹni yìí o kì í ṣe mùsùlùmí o bọ́ bá gbà wẹ̀tẹ́lẹ̀ ọ̀làwẹ̀tẹ́lẹ̀ àmìlẹ̀ tàṣí pé yìí níbẹ̀ nìkan jà ọ̀làwẹ̀ ó kì í ṣe mùsùlùmí iṣẹ́ tó ń ṣe yìí pé ọ̀n fọ́nrẹ́rẹ́ àwọn èèyàn páwọn kan gbà yàn lójú kò sẹ́ni tí ó mọ̀ kò sí èèyàn kan láyé tó mọ̀ pé tí wọ́n sì yí dà ọ̀la pé ìjọba orílẹ̀-èdè wa ìkọ́nà bá wa tún wọn sí ni ó yẹ kí wọ́n mú Jamiu Adégúnwà ní pé sáwọn agbésẹ́ fún ẹ̀wọ̀n tí wọ́n wà sẹ́wọ̀n ti ẹni kìlọ̀mọ̀tò àwa ẹ̀tọ́ ìjọba ni wípé àwa la ní responsibility lórí àwọn tí wọ́n wà lẹ́wọ̀n pé ká tọ́jú wọn ok wọ́n wá dáràn àwọn ẹnìkan wá olóhùn fẹ́ gbà wọ́n lẹ̀ ó wá kówó olùjẹ àwa náà la lẹ́tọ̀ọ́ láti kágbá wọn káfíyà tó bá tọ́ jẹ àmọ́ ńgbà tí orílẹ̀-èdè wa kọ́nà dákun kó bá wa ṣàtúnṣe kó bá wa kúnjọba wa yìí lọ́wọ́ kó kún wọn lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ kún wọn lè máa tanná worú nǹkan báyìí pé ká gbógun tìrú nǹkan tí ń ṣẹlẹ̀ ìjìyà tó bá tọ́ sí wọn kí wọ́n fi jẹ wọn àìmójútó lójẹ́ ọ̀kanrú ẹ̀ ìwọ níwọ̀n tó ọ̀daràn wọn lójú wọn lọ níwọ̀n tó fi yẹn dóye nínú Islam tó ti kú ònú ẹ̀ ó fi yẹn dóye ìyá Òṣùpá àdínì ọgbà 500,000 lọ́wọ́ ẹ̀ lórúkọ pọ̀ fẹ́ kọ́lé kéwọ́ fẹ́ kọ́ mọ́sálásí ntẹ́fi wá mọ̀rì ìwọ náà lọ sọ nígbà tó dé prison áfíìsì Al-Qur'ani ń bẹ nínú wọn tí olùdí Al-Qur'ani ń bẹ lágbárí tó jẹ pé owó tó nídìí tó lè mú kúrò lẹ́wọ̀n kò ju 100,000 naira lọ wọn làwọn èèyàn ń bẹ ń bẹ ọwọ́ ní àmọ́ bùkátà mọ́sálásí tiẹ̀ ìwọ tó lè kó ti prison kọ́ kó pọ̀ mọ́ ìwọ kọ̀ọ̀kan yẹn ju mọ́sálásí rẹ náà sọ̀rọ̀ pọ̀ ìṣẹ́ ní rí mo fi ní kí n pè yín sákèésí ẹ̀yìn ẹ̀yẹ ẹ má má gbẹ̀tàn ẹ má má torí pé àwọn tí wọn kì í ṣe mùsùlùmí náà wọn ní platform táwọn náà ti máa fọn rere wípé ayẹwo ẹyin pásítọ̀ eléyìí o lè ní eléyìí oníjìbìtì ní fọwọ́n náà eléyìí gba owó lọ́wọ́ àwọn kan eléyìí wọ́n dáwó fún kọ̀kọ̀rọ̀ tí wọ́n ní ọ̀rà ṣe ìjọmọlúwàbí tí wọ́n làwọn fi wò pé èèyàn gbọ́dọ̀ máa dárú ẹ̀ wò Islam hànà gbogbo nǹkan burú wọ̀nyí lóòótọ́ àmọ́ ẹ̀yin tẹ́ bá wá rí wípé àwọn tí kì í ṣe mùsùlùmí ń ṣerú ẹ̀ kí Jamiu ọmọ wa ṣerú ẹ̀ wípé ń tú àṣírí àwọn kan ìyẹn ó sọ wípé bóyá gbẹ́sì yé débẹ̀ o ìyẹn ọ̀jẹ́ wípé bóyá mùsùlùmí tí ẹ dájú tí wá lọ́wọ́ ni mo fi ń sọ fún yín wípé ẹ má má gbọ́rọ̀ rẹ ẹ má má gbẹ̀tàn àwọn onímọ̀ ní la tujallisu asyabal àwa ẹ má jòkó tó onífẹ̀ẹ́nu ní Jamiu Adégúnwà gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tó bú onítàní ìmáàmù Málíkì tani Abu Hanifa onítàní ìmáàmù Sáfi'í onítàní ìmáàmù Ahmad rahimahullah onítàní Ibn Abbas sahaba nabi sallallahu alaihi wasallam sahabiyyu jalilun onítàní bó ti wá rí yẹn gbogbo wọn lọ bú ọwọ́ fẹ́ sọ̀rọ̀ lálẹ́ àná ní ẹ má jẹ́ àjàmọ́ ẹ má bá mi jàmọ́ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá a ní náà àwọn náà wọn ò gbóra wọn yé láwọn bìkan wọn sọ tọ̀ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ àkídà wa ni lórí tó bá yẹ kéèyàn nígbàgbọ́ sí bí ẹ bá ti lè yapa nǹkan lórí tó bá yẹ kéèyàn nígbàgbọ́ sí nínú ọ̀rọ̀ Ànábì èyí ní jẹ́ mùsùlùmí mọ́ ni ọ kì í ṣe mùsùlùmí ọ yìí sara wa mọ́ ọ̀daràn ni ọ àwọn onímọ̀ ni ẹ má jókòó tó onífẹ̀ẹ́ ẹnu táyà Al-Qur'ani dàrú mọ́ lọ́wọ́ títí Al-Qur'ani tó ní oníkálá gbogbo lẹ́kàn nítorí bọ́lọ̀ ní wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum ọlọ́run ní mi ọlọ́run kò sí òjíṣẹ́ kan tí mi ọlọ́run ránṣẹ́ àyàfi kó jẹ́ pé èdè táwọn àwọn èèyàn rẹ̀ ọgbọ̀yé lèmi ọlọ́run fi rán èdè ìlú àwọn ará rẹ̀ lèmi ọlọ́run fi rán ọlọ́run wọn ni fayudillullahu man yasha'u fayudillullahu man yasha'u wa yahdi man yasha'u wa huwa al-azizul hakim
Ọlọ́run lé mi Ọlọ́run tó ti bí wọn bí mi Ọlọ́run ti ránṣẹ́ sí wọn pẹ̀lú èdè ìlú wọn tó ẹni tí ó sọnù ẹni tí ó mọ̀nà ẹni tó bá wù mí Ọlọ́run máa fi mọ̀nà. Ọlọ́run lé mi Ọlọ́run ni mo tóbi èmi ni mo bò háyà mo tóbi mo sì mẹ́jọ dá káwárò wípé Jamiu Adégúnwà ọwá ní Ọlọ́run ní gbogbo ọ̀nà kọ̀ọ̀kan lòun ló jíṣẹ́ sí Ọlọ́run mi làgán olójíṣẹ́ Ọlọ́run lòun náà olójíṣẹ́ Ọlọ́run lọ́run mi là olójíṣẹ́ Ọlọ́run lọ́run mi là sẹ́ni wípé Ọlọ́run ọba láàánú kọ́mọ̀dé asọ́nù ìtọ́ dàrú máa lọ́wọ́ ni wípé kí ọ̀run mi là níbo ní Yorùbá ti ń bọ̀ tọ́mọ̀ mi là fi jára wọn lẹ́yìn náà lẹ́ni ọ̀run àwọn Yorùbá ẹ̀la àwọn kan ní wọ́n bọ̀ láti Yemen àwọn kan ní láti Saudi ni àwọn kan láti Sudan ni gbogbo ibi tí wọ́n bá ti wá ń bọ̀ gbogbo ibi tí wọ́n bá ti ń bọ̀ tọ́nà mi láti wá jára wọn láti ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti kú láyé ìgbà wo ni náà Yorùbá bẹ̀rẹ̀ náà ìgbà wo ni wọ́n kú láti Mákà náà nígbà Ọlọ́run èyí Kùránì kò yí èyí ìtàtọ́ Ọlọ́run mélòó náà ó nítorí pé Ọlọ́run náà gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan ṣẹ́ pẹ̀lú èdè wọn ẹ̀yin èèyàn ẹni tí ń tú àṣírí àwọn èèyàn ẹnìkan gbowó ní prison ẹ má gbàgbé òmò lóní ẹ má jájá ó ní àfáà rẹ ní kò sí tó burú bí kéèyàn jájá àfáà ẹnìkan pè wọlé onísàlẹ̀ mọ̀tọ̀ àfáà rẹ ní ẹ mọ̀tọ̀ mo fi ní kí n pè yín sákèésí Ibn Sirin rahimahullah ó ní iná asàrà ilmu dinun ó ní ẹ̀sìn wáyé ẹ̀sìn tá a wáyé ìmàmà lónìdí ìmàlẹ́sìn Jamiu Adégúnwà ní ọgbọ́n orí ni kì í ṣèmà àwọn onímọ̀ ní fansuru amma takhusuna dinakum ẹ màmá bí tẹ́tì máa mọ́rọ̀ ẹ̀sìn yìí ẹ màmá bẹ ògèdè pé fọdẹ́dẹ́ pé àwọn kan jalè ìyẹn ọmọ sọ́ di pé mùsùlùmí lòun kò mọ̀ sọ́ di pé ní eré ni mo ní ẹ má gbẹ̀tàn ọ̀daràn mọ́ ni ọ̀daràn ẹ̀yin mùsùlùmí ẹni tó bá mọ̀ kó ńláyà ọwọ́ mọ́ òun lè ṣerú ẹ̀ ọláyẹ̀ tọrọ ní ẹ create platform tó ẹ jẹ́ mo máa gbọ́dọ̀ àwọn èèyàn wa ẹ má gbogbo orú ọ̀rọ̀ tó bá jọmọ́ báyìí àwọn kan lọ báyìí ẹnìkan lu jìbìtì báyìí ẹnìkan gbowó báyìí wọ́n dáró eléyìí wò lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí gidi tẹ́ ní takò súnà tẹ́ ní takò ẹ̀sìn tẹ́ ní dẹ̀sìn rú Jamiu Adégúnwà ọ sọnù kó ní Islam kọjá yíyẹ ọ̀rọ̀ rẹ̀ kọjá kí ẹ máa fún lẹ́rìí pé ní tó wú ẹja máa fún lẹ́sìn padà ajá tí ọba ti sọnù jìnnà lèyàn máa fò fèé pè padà ó ti jìnnà kó ní ẹ̀sìn Islam gbogbo àwọn ọmọ tí wọ́n sì ń bẹ lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń kọ́mẹ́ǹtì yẹn ìyà tí ń bẹ ń lu lọ́fà o àìníṣẹ́ lọ́wọ́ ni o torí gbogbo owó tí ń gbà wọlé lórúkọ ẹ̀sìn báwọn fẹ́ kọ́ mọ́sálásí àwọn kan bẹ ní prison àwọn fẹ́ yọ wọ́n àwọn fẹ́ ra ráìsì lọ àwọn fẹ́ ra màlúù lọ àwọn kan abẹ́ ni wọ́n wà ọwọ́ wọn lówó yìí ń dé sí àwọn náà ń jẹ ń bẹ̀ ní o gbogbo kọ́mẹ́ǹtì tí wọ́n kọ́mẹ́ǹtì pé àbá wa ẹ̀yin lọ̀gá ẹ̀yin làwa mọ̀ ẹ máa jíṣẹ́ lọ àníyàn wọn ní pé táwọn bá ti kú ò lẹ́yìn ẹ̀ ebi ọ̀pá wọn ha Jamiu Adégúnwà ẹ̀sìn ẹ̀ dé tán ẹnìkan ò ní kún ọ lọ́wọ́ ẹnìkan ò ní gbà pẹ́ ni wọ́n náà máa kọ́mẹ́ǹtì máa bẹ́ẹ̀ bú ẹ̀kọ́ dáná ni wọ́n náà ọ̀daràn ni ọ́ ni gbogbo àwọn tẹ́rí tí ń dákọ̀ yẹn ṣe ti gbà pé lóko dodo ni bó bá jẹ́ pé dodo náà ni ìtàwọn náà ṣe yí ọ̀dà aláìmọ̀kan wá rẹ̀ ó ní gbogbo àwọn onímọ̀ pátá ó ní kó tó di pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátá ó ní kó tó di pé àmọ̀ sọ́kà nàbì yìí ó ní ẹ̀jẹ̀ àgbè sọ́pọ̀lọ́ wa o mo fi ní kí n pè é sákèésì gbogbo fídíò tẹ́rí tí ń play yẹn páwọn kan gbowó ní prison wọ́n ṣe kinní kan gbogbo ẹ̀yin táyìn náà yanu ha pé àsọlẹ̀ ni wọ́n olè ni wọ́n náà àṣírí tiẹ̀ náà ò tú ni sẹ́yìn wá yọ ọkùnrin láwùjọ ìsìláàmù ni ṣèbọ̀ ń kírun ṣèbọ̀ ń gbààwẹ̀ ṣèbọ̀ ọ̀takọ̀ ẹ̀sìn ṣèbọ̀ sọ pé ká máa jajá ṣèbí wọn ń bẹ láàrin àwọn tó ọ̀takọ̀ àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àdìsí mutawatir tó jẹ́ pé ó fìdí ẹ̀ múlẹ̀ ayé Al-Qur'ani fìdí ẹ̀ múlẹ̀ pé Ànábì Isa alaihi salatu wassalam ń padà bọ̀ Jamiu Adégúnwà ọ̀takọ̀rọ̀ Ọlọ́run ọ̀takọ̀rọ̀ Ànábì ìwọ́n jalè ìwọ́n tó ń wo mi náà ń jalè ọ̀daràn ni ẹ̀ àṣírí rẹ̀ ni òtú onísìnà ni ẹ̀ ọ̀mùtí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ àṣírí rẹ̀ ò lè tú sí ìyàn lọ́wọ́ ká sọ pé ìsìn mùsùlùmí má tọrọ tako kankan tó yẹ kó nígbàgbọ́ sínú ẹ̀sìn Jamiu Adégúnwà oníjàbù bíi báwo oníjàbù kíni ọ̀tako nùgbà ọ̀tako ṣòkòtò ìfi súnà Nabi sallallahu alaihi wasallam ń fi ń ṣe yẹ̀yẹ́ láàfin ní dákẹ́ ẹ tún máa retí ọ̀rọ̀ mi ó máa tẹ̀síwájú torí wípé bẹ́ẹ̀ bá ń tẹ́tí gbọ́ tẹ́lẹ̀ rí sí sọ̀rọ̀ yìí pé àwọn ní pọ́ìntì o ẹ̀rí pé ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo yìí tí wípé ẹ̀ tí mọ̀ mímu wọ́n fẹ́ ń sẹ̀ sí ni gbogbo bí tó bá lọ́ọ̀dì mọ́ tó bá lọ́ra rẹ mọ́ wípé bó bá fẹ́ ń sẹ̀ sí kọ́ ọmọ jẹ́wọ́ nìkan ẹ̀ jọ sẹ̀ sí pọ̀ ní o lọ́gbà bẹ́ẹ̀ ẹnìkan ò ní yẹpẹrẹ ẹ̀sìn ẹnìkan ò ní máa takò ẹ̀sìn tọ́lọ̀ ń bá wa ń fún ọ níyì lórúkọ ẹ̀sìn náà ajẹ́pọ̀lọ̀ ń jálábòsí nìyẹn Ọlọ́run yìí sì sálábòsí ọ̀rí pé ìjẹ́ kékeré wọ́pọ̀
kí má bàa ṣe kéwú ló fò ní ẹ̀sẹ̀ dárí bí kan wọlé mọ̀sẹ̀ dárí bí kan wọlé Adégúnwà ọ̀daràn ni ẹ́ ọ kìí ṣe mùsùlùmí bọ́ ọba gbààwẹ̀ ọ̀làwẹ̀ tẹ́lẹ̀ ẹni tó bá wù ẹ́ máa yàn lódì tọ́rọ̀ kìí ṣe mùsùlùmí. subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.